mute kẹsọ̀rọ̀. Okay. Ìkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé nípa ti ìkan tí sísà tó ẹ̀sẹ̀ lọ yìí tó sọ nípa pé capacity pé kìíní mo ní sísà kan tó yẹ pé the same issue tí Aunty Ajara yẹn tó ní same issue ni because sísà yẹ kì í ṣe pé just like pé báyà kìíní ni ó very close to her close gan she look like exactly like sister Ajara tí bá sọ fún pé ìgbà tó lóyún ẹlẹ́kìíní wọ́n ti sọ fún tẹ́lẹ̀ ó dà pé wọ́n ti ṣàlàyé fún pé kó máa lóyún pé kíní kan ṣé òun ṣàn sọ fún pé bọ̀ òun fẹ́ ní ọmọ tí bá ẹlẹ́kìíní olé ọmọ tó kọ́ bí lẹ́kìíní ó lọ ẹlẹ́tọ́ bí lẹ́kìíní ó lọ ẹlẹ́kẹta tó wá padà wá bí tẹ́bárí bí òun bó ṣe rí gẹ́lẹ́ náà ló ṣe rí ifá tọmọ ẹ̀gán tó wá gbọ́ sí gidi ó ti wá jẹ́ ọkùnrin kò sí owó tí a ní wọ́n mọ̀ yẹtọ̀ yìí kò sí orú àwọn yẹ kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bímọ tó ó máa ṣàmú wọn ṣáá ni kódà kí ọkùnrin tó bá wọn sùn kó wà á ń zọ̀ kó ṣe ní ọmọ yẹn ó ti di ẹlẹ́kẹta tó yẹ pé the same thing bó ṣe rí gẹ́lẹ́ náà ló ṣe rí ọmọ yẹn dẹ̀ ní igi ló fi ifá ẹsẹ̀ lásán ó wọ́ sí ju tìyá ẹ̀ lọ sí ọ̀kan mọ́kàn fẹ́ẹ́ sí pé kí ni ó máa ń kọjá nísìnyí báyìí wọ́n sọ fún pé kó má tẹ̀ lóyún wọ́n sì dẹ̀ wọn bí dákó sọ pé gbogbo tó kójú ẹ̀ ti rí ẹlẹ́kẹta ilé tó wá dúró báyìí kó tó kọ́mọ yẹn tó dúró gan amowó ta ná ní fámìlì kan kọ́mọ yẹn tó lè dúró so wọ́n á ní pé kó stop ẹ̀ pé kó má tiẹ̀ ṣe ẹni tí tó relate pé ọ̀rọ̀ lóyún díẹ̀ fi ọmọ ìjọba. nǹkan tí sister Chiz don't understand ni wípé even with the surrogacy genes are genes ẹ fi gbogbo yẹn lẹ pé surrogacy gene ni. In fact wọ́n tẹ̀ sọ fún mi. ẹ̀jẹ̀ ṣé ó máa lọ fi ẹ̀jẹ̀ mi ṣe surrogacy ni. ẹ wo ó dà owó sí ìyá ẹ̀ in fact. Sister, that's what I'm saying, Sister Oluwawodi. A máa ń fi emotions sí gbogbo nǹkan tá a bá ń ṣe. Emotions ti pọ̀jù. Kò ń ṣe pé gbogbo èèyàn lóhùn kò bímọ, right? But ṣe rí téèyàn tó bá ti sọ fún yàn, ó jẹ́ kí yàn ro ọmọ tí yàn fẹ́ bí wá sáyé. Ipe okay, bá Aunty Ajara ṣe wà yẹn, kò ní gbàdúrà pé gbogbo nǹkan tó ń go through emotionally, physically, ọmọ òun náà go through ẹ̀. So jẹ́ kó kọ́kọ́ consider kìíní yẹn náà, kò sẹ́ni tó sọ pé kéèyàn kan má bímọ àbí kéèyàn kan má ní bọ́ọ̀sì tí yàn bá rò pé okay ọmọ tí mo fẹ́ bí kí láwọn nǹkan tó máa gbọ́dọ̀ kí ló ṣẹlẹ̀ sí adoption kí ló ṣẹlẹ̀ sí pé okay o bóyá family ẹ̀ bóyá ìbílẹ̀ tó bá wà lókè ó ṣe fẹ́rẹ́ gbèsè ó dẹ̀ gba ọmọ yẹn but a ti máa ń fi emotion sí gbogbo nǹkan jù pé ṣé kò ní bímọ ni ṣé kò ní. mo lọ́ọ̀rẹ́ kan nọ́ọ̀sì ni ó nígbà tó ń travel tí àbúrò òun fúnyàn lóyún. ẹgbẹ́nu sí máìkì yín dáadáa o. ó nígbà tó ń fúnyàn àbúrò òun mo lọ́ọ̀rẹ́ kan nọ́ọ̀sì ni àbúrò ẹ̀ wá fúnyàn lóyún ìgbà tó bímọ tán lọ́ discover pé SS lọmọ tó bí nọ́ọ̀sì ẹ̀ náà sọ pé bó ṣe ní SS as the first child jẹ́ there's probability tẹ́ pé wọ́n lè tún ní as second child ó dé advice wọn pé mọ̀ kó tó ṣẹlẹ̀ kó ní kálukú máa lọ́ọ̀lù ẹ̀ má fẹ́ra yín mọ́ you won't believe pé àwọn people ìtún fúnra wọn lóyún ẹlẹ́ǹkejì so what are we saying bó ṣe wà yẹn bó ṣe ti kọ́kọ́ bímọ lálàkọ́kọ́ tọmọ yẹn padà ẹ má jà tán ra wa kódà kò jẹ́ quack doctor. She already knows her this thing. She's not educated. She already knows her lemon. She already knows. What is so but she actually wants to have a child by herself. What is something mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ má bímọ kò ń ṣe èèyàn tó rí báyẹn nìkan ló máa advice pé kó má bímọ bó a kì í gbọ́rọ̀ a máa wo pé ṣé kò ní bímọ ni mo mọ̀ èèyàn kan tó pé ó ti dàgbà kò bímọ by force ó lọ ṣe IVF wọ́n advice ẹ̀ pé kó má bímọ wọ́n bímọ yẹn lọ́kú ó yàtọ̀ ló dúró tó fẹ́ tọ́jú ọmọ yẹn bó ti gbogbo nǹkan tá máa ń ṣe a máa wò pé ṣé kò ní ṣe ni kó tiẹ̀ kó kọ́kọ́ fi rẹ̀ sílẹ̀ ní kó we are not here to judge actually but we are just saying the facts and the truth because somebody might be somewhere like her listening to us like this go learn from this. That is not having a child is not a do or die thing. Kọ́lọ́n kọ́ fún gbogbo wa ní fọkànbalẹ̀ ni kò ń ṣe pé ọmọ bíbí yẹn gangan ló ń pa so many people pé mo gbọ́dọ̀ bímọ ẹlòmíà so ìtorí pé someone like her ó lè máa gbọ́ nǹkan tá à ń sọ yìí kó rí pé okay àwọn kan wà tó yìí love àwọn even without láti tó bá bímọ òun ni gbogbo kìíní ìwà fún kó ṣe pé yàn discriminate no. Àjọkẹ́ Nima, this exactly is my point. Not every gene should be recreated. This exactly is my point. Ṣe. Thank you, sis. Okay, sorry. No, soft girl yẹn ṣe dé ni. Soft girl. Tani soft girl yẹn okay mo ti mọ soft girl. Ex people pleaser. Wọ́n ti lọ fọwọ́ abọ́dọ̀ máa ń fọ̀ lálẹ́. Call me Zuli. Hello everybody. Ma. Yeah. Ní comment section, I think Aunty Chiz, we are talking. So because I can see you are trying to explain things to her, but to me it seems she's not getting some things right. So maybe then because for someone to be explaining and you are still saying surrogacy, then maybe it simply means the person doesn't understand that word surrogacy. Surrogacy simply means simply kí wọ́n gba sperm ọkùnrin, kí wọ́n gba egg obìnrin, kí wọ́n plant sínú another person that will be on you. Do you understand? So it simply means that gene, because ẹyin Ajara no magba. If she wants to do surrogacy, wọ́n gba ẹyin Ajara, ẹyin ẹ̀ ni wọ́n máa gba, ẹyin Aunty Ajara yẹn no magba. Wọ́n máa gba sperm ọkọ wọn tó fẹ́ fún wọn lóyún yẹn, wọ́n wá gbé sínú ẹlòmíì. Ṣó ti yé yín? So tó wá bá ṣì tó bá tí ẹlòmíì bàbá wọn gbé náà, tó bá máa ṣì bí ọmọ yẹn náà. In short, kíyàn máa because gene àwọn people yóò máa ń le gan.
gene wọn ó máa le gan. I'm telling you, there is this lady tó máa ń kọrin Muslim kan báyìí tó come out nígbà kan lórí TikTok báyìí tẹsẹ̀ ṣe bá kọ astagfirullah, I don't even know how to explain, tó jẹ́ pé orí ìjókòó báyìí ni lady yẹn máa wà. Ìyá lady yẹn náà bí ìyá lady yẹn ṣe rí nìyẹn, ó dẹ̀ bí lady yẹn ṣe rí nìyẹn, ó tún bímọ mi bí yẹn náà ṣe rí nìyẹn, bó dà pé bóyá ẹlẹ́ẹ̀kẹta tó wá bí Ọlọ́run dẹ̀ wá ṣe ìyẹn wá òkè, but gene wọn máa ń strong gan. So tó bá plant ẹyin àti sperm sínú ẹlòmíì, ọmọ tí yẹ ká Aunty Ajara bí náà ni wọ́n máa bí fún wọn. Ṣó ti yé yín? So that's what surrogacy. I'm very sorry. Only me refer to Aunty Cheese, you understand? Irú àwọn èèyàn báyìí. She's not dead. Aunty Ajara ò kú o. Ẹ má gbé fake news. She's not dead. Yeah. Bóyá ọ̀rọ̀ kan kú ni. So ṣe irú àwọn gene irú àwọn Aunty Ajara báyìí. I won't lie to you. Àwọn genes wọn ó máa ń strong gan. Ó máa strong, and normally pain yẹn máa ń pọ̀ now. Kò yẹ kí irú generations kò yẹ kó pọ̀. No sane person is supposed to go through that pain. That pain is too much. The pain is too much. Torí bẹ́ẹ̀ kò ẹ̀yin náà ìwòsí tóun náà bá bí ọmọ tó dàbí irú tiẹ̀ báyìí. Òun ni emotions ìtàn sọ fún yàwó èèyàn máa ti jẹ́ kí emotions máa check. Ṣe rí tí òun náà bá bí ọmọ tó dàbí tiẹ̀ báwo ló yẹ fẹ́ tọ̀gàn. Ọmọ yẹn náà tún wá ní gbádùn aya rẹ̀, ọmọ yẹn náà máa tún sọ pé òun náà fẹ́ bímọ tóun bá ọmọ yẹn máa jẹ́ liability sí ọrùn àwọn ẹlòmíì. She's not able. And do you know what? Bó ṣe wà yẹn wọ́n tún Aunty Ajara lè bí ọmọ yẹn tó máa tún wá jẹ́ wípé ọmọ yẹn máa tún wá worst ju Aunty Ajara gan lọ. Àbí? Ó máa tún wá worst ju Aunty Ajara lọ. So mi ò ní sọ jù báyẹn lọ. I just want to explain that word surrogacy for that Aunty Cheese. Yes. It's still a gene. Some genes should just perish there. Even bó kí n ṣe gene àwọn tó kéré, ẹlòmíì psychosis, ẹlòmíì schizophrenia. A lot of people wọ́n sọ lórí social media pé òun fẹ́ end the gene òun látòrí òun. Tó bá feel pé you know that there is something you don't want to pass on to your coming generation, you can just stop it with you. It is not under. I know our parents, our older generation, they've made us see children like, tó o bá bímọ ayé ẹ ti bàjẹ́, ṣé understand? Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Please go, they're on mute. Ẹ bá wà ń bẹ̀ ni. Wọ́n sì ń bẹ̀. Ṣé wà ń bẹ̀? Sister Ajumi. Oh yeah. I call everybody. Kalema. Sherry, if you are complete as a human, nobody's complete. But in one way or the other, to reproduce yourself, let's give thanks to God. Somebody was talking about surrogacy. Yet 1001 minus ni possible. Sherry, even àwọn tó wà capable, tó doctor come as of pa due to one thing or the other, they still want to try. Don't share IBF. IBF. One thing about IBF, the more IBF to ban the more ọjọ́ because it is what I've done. Do you understand? So I know much about it. Elomi still want to try. To buy IBF to cool. There is one thing about these people. Actually, I get the point in pay. This is our point pay. That thing. Emo trauma ti Ajara mati go through láti kékeré. Emo bully to mati go through láti kékeré. Kò jẹ́ kó pass there on. Ọmọ tó máa bí ó lè má ní opportunity tó ń ṣe ní sórí social media. Ó lè má ní opportunity táwọn èèyàn máa fẹ́ máa lò. Èèyàn mélòó ló fíìmù ti do fíìmù YouTube. Nísìn, èèyàn mélòó ló fẹ́ wá lọ́lé lọ lò. Ọmọ yẹn gan lè padà máa sọ pé kí lẹ bí mi fún. Ṣé mo pé majority àwọn people yìí, mostly àwọn tó máa wọ́n ẹsẹ̀ sí wọ́n máa put blame lórí parents wọn pé kí lẹ bí mi fún. Tẹ́ bá rí ẹsẹ̀ tó ń jẹ ìrora, the first tó máa sọ pé kí ni àwọn ìyá wọn pé òun wáyé jẹ̀yà fún. Do you understand? But èmi feel pé if at all pé afẹ́nikọ́pa àwọn gene yìí kọ́pa rẹ̀, there should be a way of saying it. Ṣé rí gbogbo wa wọ́n yìí máa ná ọkọ lè kéré in nature. There should be a way of saying it. Tí wọ́n ní feel so like ọlọ́mọ ẹ mọ̀ pé ìròrí wa yàtọ̀ síra wa. You are saying this because you are well educated. Ó lè máa ro. I'm just saying ó lè máa ro pa ọlọ́mọ jẹ́ kó ń wáyé asán. Kò ní ro ayé asán tó fẹ́ wá yẹn tọ́mọ tó máa mú wáyé ó lè máa wà òkè tóun. They should the best advice for this kind of person is go for no more talk because surrogacy gan kò lè work. Kódà kó wà ní 9-month bed rest. These people has 1001 gene tó jẹ́ pé 1001 ní pọ́ máa bí ara wọn. Yeah. Ṣé mo bẹ́ẹ̀? Ó ṣú ọ̀bàjẹ́ kọ́ jẹ́ pọ́ ọmọ mẹ́ta ló bí possibility wà pé mẹ́tẹ̀ẹ̀ta ló máa jọ wọ́n. Mẹ́ta ló máa jẹ wọ́n. Kò tó bá dábàá pé ìkan ò jọ wọ́n, wọ́n á wé ọ̀dọ̀ máa jọ wọ́n, ó kò lè má wà so obvious ni, kò sí ni. Wọ́n ní ìgbé kìíní kan pọ̀ ló ti kára wọn. Do you know, Sister Junior, ẹ má bínú kí mo fẹ́ kọ́ sí, ẹ má bínú ìjọ́jọ́. Do you know that the rate of midgets, dwarfism in Nigeria is higher than some countries, some well-managed countries? Dwarf nìkan. Even here in UK, wọ́n máa sọ pé in the whole world, bóyá kẹlọ gọ́gọ́ ẹ̀, Nigeria ló ní highest SS. Ọmọ mi is AA. The second born is AS. No, first born is AS. Ìjọ́ tí mo ń bí ọmọ sílùú ìbò lọ́ntì sọ fún mi pé always remind her of a genotype. You can imagine. Ìjọ́ tí mo ṣe ń bí lọ́ṣẹ̀ sọ fún mi pé she is AS pé kó má lọ sọ pé let me try.
even èmi gan tí mo jẹ́ yes wọ́n láti ṣe test fún mi tó ti nǹkan bọ̀ mí ní inú láti lọ gba ẹ̀jẹ̀ ọmọ tó wà nínú láti make sure pé kò kí n ṣe test because ọkọ mi ò sí around. Do you understand? They have to do another test fún oyún inú mi láti confirm pé kò kí n ṣe SS. Ìgbà tó confirm lọ́tọ̀ sọ pé congratulations. That is to tell you pé àwọn oníwò fẹ́ kí irú SS or gene yẹn kó máa tàn lọ. Tó bá ní oyún SS ní bíbí báyìí ẹni tó bá wà lórí ibùkún kóòtù mi ọmọ máa bẹ̀ẹ́ kó tó ṣe fún ẹni. Bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa sọ fún mi pa it's not a must tó bá ń hùn ẹ́ kò bí a máa fún ẹ ní support. Ẹjọ́ help wo ló fẹ́ get ní Nàìjíríà? I think this thing is selfishness. I said it. It's greediness. It's you not loving yourself. Because initially, I was thinking of when you were saying it. When you were saying, I wanted to tell you, she could be money. But at the same time, the first question I asked myself, should you come for more? God forbid. Do you get? I was asking because that's how I question myself. Should you back your money for more? Money go for breaking to me and say, so why are you bringing such child to the world? So money go for. Do you understand? And now people are now asking that question. Can Aunty Ajara do? Aunty Ajara ò ní òdì. Bó jẹ́ ilẹ̀ fún ṣe máa yọjú. No, ṣé wọ́n ní òdì ni? Wọ́n ní hò nínú ojú ara tí ó kó máa gbà wọnú ara wọn. Ṣé mo pé Aunty Ajara Ọlọ́run kò tún bless ẹ ló fi ní tọrọ kọ́bọ̀. This 90% wọn they are nothing. They are nothing. Because bó ṣe wà any little thing egun wọn kò ṣe drive o. Aunty Ajara is far from drive o. Egun wọn ó máa ń tètè ń kán kí ló máa ń purúkọ sickness. Bẹ́ẹ̀ ni òótọ́ ni ẹ̀ pààrọ̀ egun wọn máa ń tètè kán. Ó ní bàbá kan náà lórí Instagram Bayron ẹ lọ wo ọ̀bọ̀n yẹn Bayron ó ní tiẹ̀ tó yìí gbogbo egungun ẹ̀ báyìí tó bá ṣe kúnú báyìí egun ẹ̀ máa kán ni wà lórí Instagram ẹ lọ wo Bayron. Nàìjíríà Ọlọ́run bless wa bóyá àwọn àgbo nǹkan kan lórí ìjẹ́ Aunty Ajara yìí wà bẹ́ẹ̀ yàn tẹ́ bá if you watch the way she works you can imagine her weight alone níbo ló wá fẹ́ gbé oyún yẹn sí. Ọmọ yẹn máa develop ó dẹ̀ máa block gbogbo so many things lára ẹ̀ tó dẹ̀ jẹ́ pé òun ló fà tí life ẹ̀ gan fi wà at risk. Why are you risking your life for a child that is not sure you're gonna have? Why is she risking her life? Because this is not her first pregnancy. This is not. Yes, now definitely alákọ̀ọ́kọ́ tó bí wọ́n máa ti sọ fún ẹni tó sọ pé kò mọ̀ yẹn irọ́ ni o ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ má sọ pé kò mọ̀ ọ máa ti sọ fún ní hospital if àtọ́ pé wọ́n ti ẹ̀ wá sọ fún mi mọ̀ pé she's just one of like be a mother èmi dẹ̀ máa ń sọ kọ́kọ́ fáwọn èèyàn pé I have come to realize pé o lè má fi òbú ẹbí mu àwọn ọmọ ẹ̀gbọ́n mi àwọn ọmọ àbúrò mi kí tó bí ọmọ wọ́n like mi ju àwọn parent wọn lọ. When I left her house, àwọn àbúrò mi sọ fún àwọn àbúrò mi bá bẹ̀rẹ̀ bá lọ síbi báyìí wọn à ń lọ bẹ́ẹ̀ mọ̀ gbàtẹ́ ìsìn bẹ́ẹ̀ mọ̀. Do you understand? Ẹlòmíì òun kọ́ ló bí ọmọ òun ló fòbó ẹ̀ bí o but the way bó ṣe máa ṣe sáwọn ọmọ ẹni tí mo mọ̀ tí mo gbọ́njú mọ̀ because bó ṣe bí grandmother mi ṣe kú lọ bí mi tí mo gbọ́njú mọ̀ gẹ́gẹ́ bí grandmother mi ó ti kú nísìn but òkú ẹ̀ gbogbo ẹbí ló sin kò bí ọmọ ẹyọ kan gbogbo ohun tí ẹni mo mọ̀ níyà. Òkú wọn dẹ̀ máa ń dùn bíi. Yeah. Everybody wa amalo assemble síbẹ̀ lálẹ́ ni. Everybody man mo lọ sọ́dọ̀ yà. Tí lè bá ma sọ̀rọ̀ mo lọ sọ́dọ̀ yà. Family ilé wa nìyẹn. Ibẹ̀ àwọn ni mo gbọ́njú mọ̀. Kí ni mo ń try láti sọ pé ó lè má fi òbò ẹbí mọ. Ọmọ tó bí gan ó lè má yẹ. Kó jẹ́ pé ọmọ ọlọ́mọ ló máa ṣe kí ni tó máa wúlò fún ẹ. Do you understand? Kò ń ṣe gbogbo ọmọ tàbí ni ó deserve bíbí o. Our womb will be a lot of our body parts. They are like our body parts. They are small too. This is not the matter. We can't talk about every part of our body. Listen, every part of our body will be small. So bí pé nǹkan tí ó dàbí kí o máa jẹ nǹkan tí ó gbó ní gbogbo part ẹ máa ṣe react sóyún. Expansion yẹn máa I don't know how to put it. It's not only this is not only to Aunty Ajara. This is to everybody or anybody. Thank you for the acne that has this thing that, that they don't want to pass on to their coming children.